Ẹ káàbọ̀ sórí ètò Lady K, Ìfẹ́ Olúwa, the baby of Odùduwà nation. Ẹ̀yin mọ́mì, ẹ̀yin dáadé alpha. Akọ́sẹ̀ tuntun. Ẹ̀yin mọ́mì mi in diaspora, báwo ni weather lọ́dọ̀ yín? Ṣé kò tí pọ̀? Ṣé kò tí mú? Anyways, ẹ wá ra táǹtà. Tá bá ti gbọ́ program ìtàn. Mo fẹ́ fi àwọn ọjà kan wá nínú store lọ. So ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ program ní ẹ má wá gbàgbé o. Àwa kì í búyàn lórí ìkànnì yìí o. Gbogbo àwọn tó ń ṣe program yá mi lọ́jẹ́ o. Àwa kì í búyàn bí o. A kì í búyàn o. Àtẹni tó ṣe program fún. Àtẹni tó ṣe program. Ìyá lálùbáríkà ni gbogbo wọn, ìyá àdùnnú ni wọn o. Èmi náà kẹ̀dẹ̀ ni ìyá àdùnnú, ìyá lálùbáríkà mo fẹ́ jẹ́ láyé mi. So ẹ jọ̀ọ́ ẹ má búyàn, ẹ kàn tẹ top up like. Ìkẹ́kọ̀ọ́ bá wa tẹ̀ kí yẹn kó lè jẹ́ títí YouTube. Kí YouTube lè mọ̀ pé yes, we are not making violence and we are not here for harassment. We are not here to bully anybody. We are just here to learn, to do analysis. That is what we are here for. So please and please, I don't want to say any bad comment in comment section. Don't insult anybody. Please, insult yẹn ẹ bá mi tọ́jú ẹ̀ síbò mi. Ẹ má fi sórí page ti tèmi. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ti bá sọ fún ara mi ò kí ń balẹ̀. Mo sì fẹ́ sọ fòfó ni mo ṣe lọ fi àkáǹtì business kan wọlé lé nípa ó kẹ́ jẹ́ ń gbọ́ ṣòkí ló ń ṣẹlẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá kó àwọn èèyàn mọ́ra, wọ́n dẹ̀ máa ń bá àwọn èèyàn ṣeré. Èmi ò wá rò pé ó wá yẹ kí èèyàn wá máa fi orí ìtẹ́ yẹn máa fi ta yín. Èmi ò rò pé you see kò sí ọmọ tó ń bí nílẹ̀ Yorùbá kan tí ó bá tiẹ̀ gbédè Yorùbá but to understand the Yorùbá, to understand the culture Yorùbá, tó máa sọ àwọn àṣà ọ̀rọ̀ kan sí orí adé àbí ìtẹ́ orí adé. Kò sí ọmọ Yorùbá gidi náà. But ẹni ọmọ Yorùbá tẹ́ bá rí tó bá ń ṣẹnu ṣàlàṣàlà èmi ò gbọ́ nǹkan kan, èmi ò gbọ́ pa, èmi ò lépe lójú, èmi fọ́gò gúngò jágò, ẹ ti mọ̀ pé àṣà ni wọ́n. Irú wọn tán bá gbé wọn sórí bẹ́ẹ̀dì wọ́n máa padà ré bọ́ sílẹ̀ ńlẹ̀ ni. Everybody ló ní access sí palace. Tí ọba bá máa ban èèyàn, ọba ló máa lo discretion wọn láti ban whoever tó bá fẹ́ ban. Èmi ò rò pé àtọ̀tún àtòsí, èmi ò rò pé ó yẹ kí wọ́n fi ọ̀rọ̀ bàbá ìkan máa fi jà fracas because it is getting too much. Ọọ̀ni of Ifẹ̀ kọ́ ni ọba, àwọn nìkan kọ́ ni ọba tó wà ní Nàìjíríà. Palace wọn nìkan kọ́ ni palace tó wà ní Nàìjíríà. Tẹ́ bá máa jàjà yín, ẹ jàjà yín bá ríra yín ta. The funniest thing is that tẹ́ bá wá ríra yín ta, ẹ máa wò ní, ẹ ní lè sọ̀rọ̀, ẹ ní lè gbọ́wọ́, ẹ ní lè ṣe anything. But tẹ́ bá ti wá dórí íńtánẹ́ẹ̀tì, sórí íńtánẹ́ẹ̀tì náà fi agbára yín sí ni. Tẹ́ bá dórí íńtánẹ́ẹ̀tì kò sí nǹkan tẹ́ lè fi, in fact ẹ lè sọ òkè dílẹ̀, kò sí nǹkan tẹ́ lè sọ, kò sí nǹkan tẹ́ lè ṣe. Tẹ́ bá dé wá ríra yín one on one. Ibi tó yẹ kẹ́ ti sọ̀rọ̀ because wọ́n ní àìlèjà ń bí. Ilẹ̀ bàbá mi ò débí, ọmọ àlèyàn ni, àìlèjà ni. Péyàn já wọn kò dìgbà tẹ́ bá yọ ẹ̀ṣẹ́ síra yín àbí tẹ́ bá fọ́gò, tẹ́ bá pàgò mọ́ra yín lórí. Ìwọ tó rẹ́ni tó ń ṣe nǹkan fún ẹni online tó dẹ̀ rí wọn wá challenge ẹ tó bá tó gbangba sùn lọ yẹ. Ó kì gbogbo nǹkan tó ń sọ ní online yẹn wá repeat ẹ lójú mi but ẹ ní lè ṣe bẹ́ẹ̀, ẹ máa kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá àwọn ẹni ẹlẹ́ni tó jókòó wọn jẹ́jẹ́ tó yẹ pé àtàṣe ni gbogbo yín wá débẹ̀. Àtàṣe ni gbogbo yín wá débẹ̀, nǹkan tẹ́ fẹ́ máa fi jà, tẹ́ fẹ́ máa fi bára yín jà lẹ́ ń wá kiri. Ẹ fi àwọn bàbá yìí lọ́rùn sílẹ̀, ẹ jẹ́ kán ní ìsinmi. Ẹ jẹ́ kán ní ìsinmi. Ẹni bá máa lọ́bẹ̀ lọ́bẹ̀, ẹni bá dẹ̀ máa jókòó lé ẹgbẹ́ lé yín. Ọlọ́wọ́ ṣíbí tán ni wọ́n nà, ọlọ́wọ́ ṣíbí pẹ̀lẹ́ ṣe rí èèyàn kì í mọ ibi tó kù sí kó tún máa kọjá yìí. Ó mọ̀ pé ò lẹ́mi wàhálà, ó mọ̀ pé ò lẹ́mi ìjà. Eléyìí tí mo ṣe sí ẹ lè bọ́ta kẹ́ bú mi, èmi ò gbọ́ pa, èmi ò gbọ́ po, èmi ò gbọ́ pé gidi. Ẹ bọ́ta kẹ́ wá ké ẹni bá ráyè tí ló máa lóun gbàpò tí ebu, òun gbàpò tí à ń fún yín lésì, òun gbàpò tí èmi ò rápò tí kankan tẹ́mi gbé tí yàn lọ́wọ́ tí wà because ọwọ́ mi kún fún nǹkan rere. Mo wà ní mọ́tò bí mo yẹ mo fẹ́ lọ kí n ṣáná sí mọ́tò, gbogbo máìlì ni pé bí má ṣe drive lọ ni máa sọ̀rọ̀ but I don't like driving and mo máa ń like concentrate bá ń drive. So tí bá ti fún yín táìmù jẹ́ǹsì tí mo tẹ̀lé sọ́kọ̀ mo bá tèmi lọ nìyẹn. Lè bọ́ta kẹ́ sunkún okò kan yé. Ọlọ́wọ́ ṣíbí o mọ̀ pé o lẹ́mi gbogbo nǹkan yẹn. Even tó bá ń tì ẹ́, má ti ara ẹ̀. Gbogbo wa lárí bí arábìnrin ṣe máa operate tó máa ní do this. Èèyàn wà ń bẹ̀, ó ń jà fún yàn, ó ń gbèjà èèyàn. Àìmọye nǹkan tó ti go through torí pé ẹni tó stand by, it is good to be loyal, right? Ó wà loyal sẹ́ni, but is this person loyal back to
to you wọ́n nà ẹ́ lójú ẹni ó dẹ̀ káwọ́rọ̀ ó dẹ̀ ń wò kò lè fún ẹni yẹn lábàrá látẹ̀yìn ká mọ̀ pé ó ń gbèjà burú ẹni ó wá ń sọ pé ìwọ ná wọ́n máa tì yín sí wàhálà wọ́n máa tì yín sọ́nà wọ́n máa sá sẹ́yìn wọ́n máa tì yín síwájú wọ́n máa sá sẹ́yìn wọ́n máa kiri bọ́nú wọ́n máa tì yín orí íńtánẹ́ẹ̀tì náà ẹgbẹ́ ìyá ẹ̀ ẹgbẹ́ bàbá ẹ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀ dá fọ́tò wọn sí gbòòrò ẹ̀ ní rí lórí péèjì títí ẹ̀ gangan fúnra ẹ̀ ò ní fọwọ́ rẹ̀ post because ó mọ nǹkan tó ń ṣe pé tí gbú tó bá fa gbùrùgbùrù máa fa gbó tó bá délẹ̀ wọ́n máa mú òun kò ní fẹ́ kọ́ mọ́ òun afford arms báyìí a máa tì yín ẹyẹ ìwà yìí gbogbo ìwà yóò dáa gbogbo nǹkan tẹ́tí how many years ní fákàsì ti wà ń tàn sí how many years ló ti wà ń tàn wọ́n ní bó lè opá bó bá òbú àbí kò ṣe kíní kan ẹjọ́ ṣé kí rẹ́gí kò ṣe rẹ́gí. ọwọ́ mi tẹ̀ ní ìtì ìṣá how many years ní fracas ti wá ta September 2016 ní fracas ti bẹ̀rẹ̀ ní fracas ti wá ń ta lẹ́tí ń ṣe gbogbo bẹ́ẹ̀ lé ẹpá bẹ́ẹ̀ lé ẹbù bẹ́ẹ̀ lè ṣe kíní kan ṣé kò yẹ kó sun yín ni. There are a lot of things téèyàn lè ṣe there are a lot of other things that you can do online tó ju ìjà kẹ lọ síbi kẹ ṣọ́ra yín lọ síbẹ̀ kí tó ń lọ síbi lọgbà kan bí kẹ tún ṣọ́ra yín débẹ̀ ṣé fẹ́ ṣọ́ra yín pa ẹ fẹ́ ṣọ́ra yín kú ni. It is not worth it. Àfẹni tó bá ní láìfẹ́ láti fi ṣe nǹkan gidi míì ló máa ní pé nǹkan tó ń fẹ́ jókòó tì lélẹ̀. Ẹ jọ̀ọ́ àfin yẹn bẹ ṣe ń rìn àfin yẹn fín ó ti tó. Ẹ̀yin nìkan kọ́ lọmọ Yorùbá tó wà lórílẹ̀ èdè kínní ẹ̀yin nìkan kọ́ dẹ̀ lọmọ Yorùbá tó wà lórí Facebook. Àbíkẹ́ o ní o respect àwọn bàbá yẹn o respect Ọọ̀ni of Ifẹ̀ tó bá respect bàbá lẹ́yìn tí bàbá yẹn ti bá yín dá sí tí bàbá ti bá yín parí ẹ̀ ó ní wọ́n fún ọlọ́wọ́ síbí lówó olórí kan láàfin náà tún pè láti check on her. See you cannot expect everybody to like you. Everybody ò lè like kò sẹ́ni tó wà láyé tí gbogbo èèyàn like kò síbi kan tó máa dé gbogbo àwọn tó wà mi ìfẹ́ mọ̀ bó ṣe mi ìfẹ́ mọ̀ orú oògùn tó ṣe mi ìfẹ́ mọ̀ orú nǹkan tó ṣe mi ìfẹ́ mọ̀ orú Ọlọ́run tó ń pè even Ọlọ́run tó dá wa gan gbogbo àwọn èèyàn kan ló gba Ọlọ́run gbọ́ Ọlọ́run tó yẹ pé òun fún rẹ̀ ló dá wa ní àwòrán rẹ̀ àwọn tó dá fún ara rẹ̀ wọn ò tún like ẹ̀ kọ́ má ṣe sọ pé àwa èèyàn tó dá ní àwòrán rẹ̀ image ẹ̀ ni wá we are not God we are not him inú ara ẹ̀ ló ti yọ wá jáde so àwa tó yọ nínú ara ẹ̀ jáde báwo la ṣe máa expect kí gbogbo èèyàn kan like wa tó yẹ pé ẹni tó dá wa gan gbogbo èèyàn kan ló like ẹ̀ gbogbo èèyàn kan ló gbàgbọ́ gbogbo èèyàn kan ló believe pé ó exist so if you go somewhere tí gbogbo wọn ò bá like it is normal ìyẹn ò dẹ̀ ní pé every little thing kẹ́rẹ́ wọ́n ti gbé wá sórí Facebook even if ti olórí bọ́sẹ̀ tán bá send video sí anybody as ọmọlúwàbí tí bàbá ti bẹ̀ tí bàbá ti bá wí bá àwọn yẹn bá ọba yẹn àti olórí wọn tí bàbá ti bá wọn wí àtolórí tó ló yín mú wọn ṣẹ́jú tí bàbá ti bá gbogbo wọn wí fún ẹ as ọmọlúwàbí ọmọ tó ń bí dáadáa tó tún ara ẹ̀ bí kò yẹ kó o bọ́ síta wá tún sọ̀rọ̀ bàbá yẹn mọ́ because gbogbo nǹkan tó sọ kò sí bó ṣe sọ lọ bó ṣe sọ́bọ̀ tí ó tàbùkù bá bàbá yẹn bàbá wa ẹni ìtàn kò sí wọ́n ní tó bá fa gbùrùgbùrù máa fa gbọ́ bó ṣe sọ lọ bó ṣe sọ́bọ̀ palace Ifẹ̀ náà ni gbogbo ẹ̀ ṣì ń padà bọ̀ wá sí as ẹni tó ń bá sọ̀rọ̀ tó ń bẹ̀ tó ń kánlé even tó bá tiẹ̀ ro tiẹ̀ lò mí pé ókè o torí bàbá yìí ṣe dáadáa òun dẹ̀ ló kó gbogbo wọn jọ ó yẹ kó fi ọ̀wọ̀ yẹn kó fi wọ̀ wọ́n délẹ̀ ó yẹ kó bọ́ sórí social media sọ because gbogbo yín ara títí yín lẹ̀ ń jà fún whatever tẹ́ fẹ́ gẹ̀mí lẹ̀ ń jà fún bóyá fẹ́mu ni o bóyá owó ni o bóyá recognition ni o nǹkan tẹ́ ń jà fún nìyẹn ẹ̀rọ ti àwọn bàbá yẹn àwọn tẹ́ ní ẹ súnmọ́ tẹ́ ní ẹ respect ẹ̀rọ ti wọn kí ló dé ṣé Ọọ̀ni of Ifẹ̀ nìkan lọ́ba tó wà Nàìjíríà ni ó ṣe jẹ́ pé every time lẹ́ kó bàbá ìsìta lẹ́ kó wọn síta ẹ̀yin méjèèjì àtọlọ́wọ́ Síbí àti olórí Bọ́sẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ókè ọ̀rẹ́ méjì ń jáde nìyẹn àwọn tó bá wà ńbẹ̀ tó bá wọn dá sí fine tí wọ́n bá dé bá wọn dá sí mo mọ̀ pé olórí tó kó everybody jọ tó invite everybody àbí tí everybody yín lọ bá wọn á dá sí wọn á yanjú ẹ̀ ókè wọ́n dẹ̀ ti dá sí wọn ti yanjú ẹ̀ nìyẹn Àbíkẹ́ òun pe àwọn olórí lórúkọ ó respect Ọọ̀ni of Ifẹ̀ tó bá respect bàbá ó ní máa pe àwọn obìnrin tó ń dá àyàdé ní orúkọ kó máa rí wọn fín ó respect bàbá yẹn oníkàlù ìwọ́dẹ̀ ló mọ̀ nǹkan kò yẹ but whatever it may be àpọ́nlé dìde làwọn fẹ́ lórí ayé ní kọ̀rọ̀ ó lè máa ṣe pé but ní gbangba tí àpọ́nlé díẹ̀ àwọn olórí díẹ̀ àwọn nǹkan lòun respect bàbá lòun respect kò yẹ kó rí bẹ́ẹ̀ even bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ gbé fún yàn gan lójijì kó gbé mi gbà mí gan èèyàn máa gbé mi èèyàn máa ká sára pé òkè jẹ́ ìṣe normal gbogbo ẹ̀kọ́ lèèyàn máa fi ń wọ̀n gbà mí ó ti wà glaring òkè nǹkan tó ṣẹlẹ̀ ó bí ẹnu ibẹ̀ right there battery low Jésù right there ni o bá ti faraya kó má gbà kó tú kẹ̀kẹ́ bọ̀ unfortunately o kì í sọ̀rọ̀ lójú ayé ó ń sọ̀rọ̀ lójú ayé orí íńtánẹ́ẹ̀tì ni
ó bá ti faraya kó má gbà tó gbogbo ìkanra gbogbo bó ṣe ṣoṣo yẹn tí mo wò lé ní tí gbogbo ẹ̀ta pàpàpàpàpà tó ń gbé àwọn ọba ṣépè ọ̀rọ̀ ogun ọ̀pá ọba ó yẹ kán fi ṣe ọmọrogùn ní kán fi ròbà ní kán fi tẹ̀bà kán fi yámàlà ní gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò ẹ̀yin ò lè má ṣe bẹ́ẹ̀ yẹn kí gbogbo àwọn èèyàn gan like ẹni tí ò wúrú wà yẹn gan gbogbo èèyàn like yẹ kán má ṣe sọ pé ẹni tó ní irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀yin ò lè má ṣe bẹ́ẹ̀ yẹn kí gbogbo àwọn èèyàn like wọn ò ní like yẹ nígbà tó rí èsì tó ṣe pà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  lórí íńtánẹ́ẹ̀tì tó bá wá rí ẹ one on one ó ti dé bá a wú kọ́ńsìn á tún lọ ṣe pàpàpàpàpà lórí íńtánẹ́ẹ̀tì ni of course wọn ò ní fojú rẹ wò ẹ́ àwọn olórí tó ní wọ́n ní wọ́n ṣèké wọ́n ṣe whatever it is normal because ìgbọ́nrán ti gba olórí Naomi àwọn tí ìwọ̀n wọn bú olórí yẹn ó dẹ̀ kọ́ṣọ̀ wọ́n pé ìyàwó bàbá ẹ̀ ó sì sọ lánàá lẹ́ni lónírun iṣu ẹ̀ tó ṣe lánàá oní Naomi ó tún dààmú olórí ṣé olórí Naomi náà ṣó tún ṣe ẹ̀ àbí torí pé kò sí láàfin mọ́ sìn kò ń ṣe olórí mọ́ ẹ ti yọ olórí kúrò ní orúkọ ẹ̀ ẹni bàbá ṣì máa fẹ́ o kábíyèsí o kádé pẹ́ lórí bàbá wa kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di ọ̀kìnrin kí àṣẹ báyìí kó pẹ́ lẹ́nu bíi kọrin kèsì bàbá wa ẹ sì máa fẹ́ àwọn ìyàwó sí ṣùgbọ́n dádì wa ẹ jọ̀ọ́ sà ẹ má fẹ́ blogger kankan bàbá wa Oni of Ife ẹ má fẹ́ blogger kankan torí sà eléyìí wọ́n ní gúdúgúdú lèèyàn rí yàyà ń bọ̀ tó ń ṣe gbagba gúdúgúdú kábíyèsí o ẹ lo orí ìtẹ́ bàbá yín ẹ lò pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ẹ̀mí gúngùn àlàáfíà ọ̀rọ̀ ẹ máa fi àwọn olórí ẹ máa fi wọ́n ṣọlá ẹ máa fi wọ́n ṣọ̀rọ̀ báyìí lọ́tún lósì níwájú lẹ́yìn àwọn olórí wọn á kún àfi wọ́n á rọ̀gbà yín ká pẹ̀lú àwọn ọmọ alálùbáríkà ẹ jọ̀ọ́ sà ẹ má fẹ́ blogger kankan torí ẹ ti gbà tẹ́ ti mọ arábìnrin ni àwọn ọ̀rọ̀ kankan ti ń jáde sórí íńtánẹ́ẹ̀tì bóyá òun ni o èmi ò sí ń bẹ̀ nǹkan tèmi ò bá mọ̀ èmi ò ń sọ bóyá òun ni o èmi ò mọ̀ bóyá àwọn tó bá sọ fún ṣé mọ̀ pé èèyàn ò lè wà kó má ní ọlọ́rọ̀ kó má ní èèyàn tiẹ̀ kó má ní ẹni àjọ ń sọ̀rọ̀ fún bóyá àwọn tó jọ ń sọ̀rọ̀ fún àwọn yẹn náà ń gbé tó ń ṣe kéńtà ẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ àbí opponent ẹ̀ lórí social media àwa ò mọ̀ ṣùgbọ́n sà ẹ má fẹ́ blogger kankan ẹ má fẹ́ tó pàṣẹ fún yín kábíyèsí tẹ́bẹ́dẹ̀ ti wá rí pé àwọn blogger tó súnmọ́ yín wọ́n ń dá wàhálà lẹ̀ ẹni kí gbogbo wọn kàn ṣe gáfárà kàn sì yẹra fún ààfin náà kàn ṣe gáfárà kàn excuse kí wọ́n yẹra fún ààfin torí báwa ọmọ Yorùbá dáadáa tó kọ́ nílẹ̀ Yorùbá táwa gbẹ́kọ̀ọ́ Yorùbá tá a sì mọ ìjìnlẹ̀ Yorùbá tá a mọ̀ túmọ̀ Yorùbá bá a ṣe ń gbọ́ bọ́n ṣe fẹ́ máa fi ara wọn ṣẹ̀ sí láì ṣẹ̀yìn sà àwa ò láìkì ẹ̀ torí ọ̀tọ̀ ni kéèyàn rí nǹkan lójú ayé báyìí kó sọ pé lágbájá ó sọ báyìí báwo ló ṣe jẹ́ kéèyàn dẹ̀ ṣàlàyé ọ̀tọ̀ ni kéèyàn rí kó dẹ̀ tán síbẹ̀ o ọ̀tọ̀ ni kéèyàn rí nǹkan lójú ayé báyìí kó fi sí reverse kó fẹ̀yìn rìn kó sáwọnú wò kó wá dórí ẹ̀rọ ayélujára kí gbogbo ẹ̀kọ́ wọn máa ṣe èmi mo dájú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ibi tẹ́nu dé dádì wa bàbá wa sà tádé pẹ́ lórí ẹsẹ̀ òde bẹ́ẹ̀ ibi tí ẹnu dé torí ẹlòmíì nǹkan tó fi ṣagbára nìyẹn pé màá gbé wọn wá sórí social media màá blọ́ọ̀gì wọn màá dráàgì wọn ẹ jọ̀ọ́ sà dráàgì yẹn kò ṣe pé ó débì kankan mọ́ o ìgbà tí ojú ò tí ì là tí gbogbo ẹ̀ sì dúdú làwọn èèyàn máa ń bẹ̀rù dráàgì o ẹni wọn bá dráàgì lọ́wọ́ tàwa yìí yóò fi lówó ni o but bí orí ìtẹ́ bàbá wa kọ́ àfẹ́ kọ́ máa tàbùkù lórí ìtẹ́ yìí ó ti tó kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan yẹn kò ṣẹlẹ̀ àtijọ́ aláyé ti dáyé ni news ti máa ń jáde nípa palace pé okay nǹkan tá a dẹ̀ mọ bàbá wa sí ní nǹkan dáadáa Oni of Ife wọ́n ṣe nǹkan dáadáa báyìí wọ́n ṣe dáadáa báyìí kó tó di 2017 àbí 2018 ní London lọ́hùn wọ́n wá kí yín àtìgbà yẹn ni àwọn àṣírí kọ̀ọ̀kan nípa àwọn olórí ṣe báyìí olórí ilé ìfẹ́ nǹkan báyìí ló ṣe láàfin nǹkan báyìí ló ṣe lè kíní kan àmọ́ bí tí ọ̀rọ̀ yẹn tó ti ń jáde ẹni tó dẹ̀ jẹ́ pé tẹ́ ẹ bá wúkọ́ tẹ́ ẹ bá jọ jà àbí tóun àtọ̀ àwọn olórí ọba míì tó ń bá jọ ní ìṣù á máa sọ pé màá wá díràgì wọn á mú àwọn ọba tó wà lábẹ́ yín àwọn ọba tó jẹ́ ọmọ fún yín á mú gbogbo wọn afẹnubà wọn jẹ́ àtún wọn èyí tó jẹ́ pé òun ló ń san owó ilé wọn èyí tó jẹ́ pé òun ló ń fún lóúnjẹ èyí tó wọ bàtà foil paper sí lẹ́sẹ̀ gbogbo wọn pátápátá ló máa wá fẹnubàjẹ́ bàbá wa Oni of Ife kábíyèsí o kò tẹ́ àwa ọmọ Yorùbá kò tẹ́ wa lọ́rùn a nífẹ̀ẹ́ sí pé kí ọmọ Yorùbá kan ẹni tó pọ̀ rẹ̀ ní ọmọ Yorùbá kó wá máa fi ọwọ́ pa ojú ìdá ààfin a mọ̀ pé ààfin is for everybody ààfin gba olè ó gbọ̀lẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá ti máa mú ojú tì wá sí ààfin kábíyèsí gbogbo àwọn tó bá súnmọ́ yín àtàwọn tó jọ ń jà àtàwọn tí wọ́n jọjà kán ṣe gáfárà kán sì súnná
tí wọ́n bá lè ríra wọn lójú ayé gbogbo wọn náà mọ ibi tó ń gbé wọn mọ ibi tí ṣọ́ọ̀bù ara wọn wà wọn mọ ibi tí ilé ara wọn wà kọ́ ló bá ń bára wọn lọ́hùn kọ́ má wá sọ ààfin di battlefield kọ́ má sọ ààfin da battlefield àwọn tó jọ ń gbé London nínú wọn àwọn tó jọ ń gbé Nàìjíríà nínú wọn kọ́ ló máa múra wọn níbi tó ti máa múra wọn kọ́ má sọ orí ìtẹ́ yẹn di nǹkan tó fi ń tákàjà kọ́ má sọ di fracas palace tẹ́ bá ní issue pẹ̀lú ara yín ẹ sort it out olórí Bọ́sẹ̀ èmi ò kúkú gbọ́ èmi ò mọ ẹ̀bí tán lẹ jẹ ráì wọ́n ní ọ̀rẹ́ yín ẹ̀yin àtọ̀rẹ́ yín ọlọ́wọ́ síbí tẹ́ bá jọ ní issue tẹ́ jọ jà pé èèyàn jẹ́ olórí ìyẹn ò ní kó má lè jẹ́ lọ́rùn tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́nu ní palace ìyẹn náà kù díẹ̀ káàtó because ẹni tó bá wà ń bẹ̀ tó bá yẹ pé ẹjọ́ kí tó gbàgbélé ẹjọ́ ẹni tọ́rọ̀ yẹn bá ṣojú ẹ̀ tán bá lè wà bá wa tàn mọ́lẹ̀ sí because èèyàn kan wọ́n ní ọ̀nà méjì ni ọ̀rọ̀ máa ń ṣe sí ọ̀nà kan lọ̀rọ̀ yìí ti jáde sí ibi tó dẹ̀ ti jáde yẹn wọ́n pa fò torí wọ́n parọ́ mọ́ èmi ni mo ṣe mọ̀ pé wọ́n pa fò so wọ́n lè wúkọ́ lásán ká bìlíìfù wọ́n pa fò tọ́rọ̀ bá ṣe ẹyọ kan wá ní mẹ́wàá ni wọ́n ní wọ́n nu ọmọ kú sílẹ̀ ńlẹ́jọ́ ṣé ọlọ́wọ́ síbi ti kú ni díẹ̀ lèyàn máa ń kára mọ́ nǹkan díẹ̀ bá tẹ̀fẹ́ pọ́nrọ̀ lé tẹ́fẹ́ bu ṣúgà sí tẹ́fẹ́ buyọ̀ sí ní buyọ̀ sí ní bu ṣúgà sí in the way tó máa fi tarnish image ẹni tẹ́ pè ní bàbá bàbá wa ni àwọn ọba tó wà London àwọn ẹ sọ wọ́n di elébi ẹ sọ wọ́n di igbá àkólẹ̀ ẹ sọ wọ́n di aṣọ ìnulẹ̀ bàbá wa ni ẹni wọ́n lùyàn pa sí palace wọn ṣé ẹni tí ó nàyàn lẹ fi ń bú ni àbí ẹ mọ̀ pé palace yẹn lẹ ń tàbùkù ẹ ẹjọ́ ẹ sún tẹ́ bá téèyàn bá lọ síbì kan ó máa ń da àsọmọbìnrin tó ga tó sígbọnlẹ̀ tó lóun fún ẹ tó bá pé ó máa lẹ kéèyàn mọ ojú kó máa mọra if you go somewhere you are not being tolerated pack and go èèyàn gbé báàgì rẹ̀ mú un lọ ẹ lọ lé ní wàhálà ṣẹlẹ̀ lọ́la ẹ lọ lọ́túnla ọ̀rọ̀ adórí social media wọ́n ti lé palace ọ̀túnla wọn ò lé palace kí ló dé kí lẹ̀ ń wájú ara yín kí lẹ̀ ń lera yín léré fún wọ́n bá lọ sí bá bí mi ṣe tí ní tó ẹ̀yìn tẹ̀pẹ̀rẹ̀ yín lólówó ìbáyìí tí n bá lọ bìkan tí mo rí kojú tán fi wò mí ò dá ń bẹ̀ ẹ tún ní rí mi ń bẹ̀ mọ́ mi ìfẹ́ mọ̀ nǹkan tán ń pín ń bẹ̀ mi ìfẹ́ mọ̀ nǹkan tán ń ṣe bẹ̀ mi ìfẹ́ mọ̀ àwọn tán mọ̀ ń bẹ̀ ẹ ní rí mi ń bẹ̀ mọ́ olórí Ashley ò láìkí yín olórí Tọ́pẹ́ ò láìkí yín olórí kíní kan ò láìkí yín kílẹ̀ wá ń wá ń bẹ̀ kílẹ̀ ń lọ bẹ̀ fún àwọn olórí yẹn lé ọkọ wọn náà wà tí bàbá bá fẹ́ fẹ́ yín kí bàbá fẹ́ yín kí gbogbo èèyàn mọ̀ pé ara wọn ni yín bí bàbá ọba dẹ̀ sọ bí bàbá ọba dẹ̀ kọnu fífẹ́ sí yín tẹ̀dẹ̀ rí pé lílọ tẹ̀ ń lọ bẹ̀ ó ń fàjà ẹgbẹ́lé yín ààfin Fẹ́ni kọ́kọ́ ni ààfin tó wà ní gbogbo Nàìjíríà ààfin ọba pọ̀ ń bẹ̀ àfi tó bá yẹ kó ní nǹkan míì tẹ̀ ń wá ń bẹ̀ o ṣùgbọ́n tó bá sí nǹkan tẹ̀ ń wá bẹ̀ because according to bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀yin náà lẹ́tún lọ ń náwó yín bẹ̀ èwo làbọ̀rọ̀ máa ṣe náà sí bàṣáù èwo làbọ̀rọ̀ máa pọnmi sínú kànga ẹ̀yin lẹ ń náwó ń bẹ̀ ẹ̀yin lẹ ń nọ́ra ń bẹ̀ ẹ̀yin lẹ ń ra bàtà fún wọn lẹ ń fi ọ̀pá ọwọ́ wọn lẹ fi ń ru àmàlà èwo làbọ̀rọ̀ tún máa lọ bẹ̀ máa rí mi pé sẹ́mi ní kúrò ń bẹ̀ nígbà tó yẹ pé ẹni wọn gbà tọwọ́ yín ni bẹ́ẹ̀ bá ń fúnyàn ní nǹkan tó ń gbà tọwọ́ yín àìmọye ìgbàlẹ̀ ti sọ́nbì tẹ́lẹ̀ ẹ bàbá wọn olórí oko wọn kò sanwó ilé ẹ kò sanwó gbá kan you are still ruining yourself inside it ẹ jọ̀ọ́ ó ti tó gẹ́ àsìkò ti tó ń sìn tí àwa ọmọ Nàìjíríà rere tá a máa jáde láti máa gbèjà wọn bàbá wa because àbùkù yẹn ti ń pọ̀ jù ẹ jọ̀ọ́ ẹ̀yin tá wà ní comment section náà máa mo fi bẹ̀ yín ẹ má bu anybody ẹ jọ̀ọ́ àwa àjà ọ̀rọ̀ ìjà kọ́ lélẹ̀ ọ̀rọ̀ àlàyé ni torí ó ti ń pọ̀ jù iyì ọmọlúwàbí ni pé kán báyàn sọ̀rọ̀ kéèyàn gbọ́ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ nìyẹn irú àwa yìí ń sìn àwa ò àdé pálásì àmọ́ kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ táyà bá wá fọ́n kẹ̀kẹ́ síta àwa ò ní mọ̀ even kéèyàn update èèyàn bá update ẹ gbójú àsọmọlúwàbí gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń respond sí àsẹni tó mọ onion ọ̀sẹ̀ tó mọ tomato ọ̀sẹ̀ gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń respond lèèyàn máa ń fi èsì àwọn èsì kan wà tó yẹ pé èèyàn máa hold ẹ̀ back torí ẹni tí ẹni yẹn sọ pé òun nífẹ̀ẹ́ bàbá yìí ti bẹ̀yìn wọ́n ti gbé owó lẹ̀ kí ló tún kù tí ó bá ṣe pé ẹ fẹ́ máa fi palace ẹ fẹ́ máa fi ṣe fracas ni kí ló tún kù wọ́n ti bẹ̀yìn náà wọ́n ti lè má bínú wọ́n dẹ̀ bá odidi àgbàlagbà ẹjọ́ kí lorúkọ ọba yẹn Èsèlú kọ́ o ẹjọ́ kí lorúkọ ọba tí olórí wọn jẹ́ Bọ́sẹ̀ wọ́n ní palace wọn ní palace olórí ṣàlẹ̀ ń pè ìyàwó wọn wọ́n ní ẹni mọ̀ pé wọn ní palace kẹ́ tó lọ fẹ́yàwó fún wọn kẹ́ tó lọ fún wọn níyàwó ẹ mọ̀ pé wọn ní palace kódà o tán bá ń pọ́nyàn lé ó dá kéèyàn kún rẹ̀ lé o torí lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn o kò ní da bẹ́ẹ̀ ṣe ń tọ́jú bàbá ìfò kí bàbá wa gan tiẹ̀ ti fẹ́ yín rí kó jẹ́ side chick ní ṣó ayé òun ṣerú ẹ̀ ní ṣó jẹ́ nǹkan tuntun ṣó wá yẹ kí gbogbo àwọn olórí tó wà láàfin kó wá sá lọ ni kí ló dé kí ni gan
ṣó yẹ kí àwọn olórí tó wà láàfin ṣó wá yẹ kán sá lọ torí pé ẹ jẹ́ side chick àbí bóyá torí ẹ ti fẹ́ bàbá rí àbẹ́yàn àti bàbá ń fẹ́ra ṣó jẹ́ new thing ni ṣó wá yẹ kẹ́ ẹ wá dé kẹ́rù máa bà wọ́n ni kí ló dé gan wọn ò gbọ́dọ̀ wúkọ́ wọn mọ́ mi lójú wọn ò gbọ́dọ̀ rẹ́rìn èmi náà fi ń rẹ́rìn if you don't like it you stay in your house ní ibùbọ́ invite yín gan bàbá mi ìwà àwọn ọ̀fẹ́ mi láàfin yín simple bí bàbá bá dẹ̀ fẹ́ gbé yín sílẹ̀ kí bàbá gbé yín sílẹ̀ bàbá dádì wa sà káàdìẹ̀sí o káàdì pẹ́ lórí èmi ò ní advice yín kẹfẹ́ ní blogger because bẹ́ẹ̀ bá ṣe wúkọ́ báyìí gbogbo ẹ̀ ló bá dórí afẹ́fẹ́ ẹ má fẹ́ blogger kankan ẹ má fẹ́ ẹ lè mú wọn lọ́mọ ẹ mú wọn lọ́mọ bọ́ ẹ má fẹ́ wọn torí ẹ ti fẹ́ kankan nínú bloggers lẹ́sìn oríṣiríṣi nǹkan ló ti ń jáde sórí ẹ̀rọ ayélujára látìgbà tí olórí Naomi láti ń gbọ́ àwọn ọ̀rọ̀ dọ̀tí wọ́n ní èèyàn kan san bí rọ́bù òótọ́ gbàṣà ń gbọ́ ó jẹ́ rọ́pò òjò òótọ́ tí wọ́n ní tí aláǹgbá tó gírí ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀ torí pé wọ́n ráyè wọ pálásì yẹn náà ṣe àti tó jẹ́ òótọ́ àti tó jọ ẹ̀rọ àti tó yẹ pé ẹyọ kan ní òótọ́ nínú ẹ̀ wọ́n máa fi mẹ́wàá irọ́ kún tẹ́ni tó bá dẹ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí ẹni yé ẹmu ẹlẹ́ ẹpá ẹni mọ̀ pé irọ́ ló pọ̀ jù nínú ẹ̀ àsọdùn kán lè rí bí èèyàn gidi bí ẹni tó saint kán lè rí bí ẹni tó saint gbogbo tó ṣe tẹ̀ rí gbogbo àtijọ́ yìí kò tiẹ̀ mí tiẹ̀ rí o but this one for the fact that she said kábíyèsí bẹ òun wọ́n dẹ̀ bẹ ọlọ́wọ́ síbí kábíyèsí dẹ̀ fún ọlọ́wọ́ síbí ní owó wọ́n dẹ̀ bá ọba yẹn mi rántí orúkọ wọ́n bá ọba yẹn wí wọ́n dẹ̀ bá olórí wọn náà wọ́n bá wí lẹ́yìn àpọ́nlé kí ló tún kù kí ni kán tún ṣe kán lé gbogbo olórí wọn láàfin kán lé wọn kúrò ní ṣé kán lé olórí dá mo tún gbọ́ nǹkan kan náà ó dùn mí pé ìgbà tí mò ń gbọ́ kí ni mò ń ṣe nǹkan lọ́wọ́ sómi lè máa jot àwọn pọ́ìntì yẹn òyì tí n bá rántí mo tún gbọ́ pé àwọn olórí kan ti lọ ìgbà kan lọ kíní kan wọ́n ṣì ń sọ̀rọ̀ olórí wúrà dáadáa olórí wúrà yẹn nìkan ni Àbíkẹ́ àkọ́dà sólórí bọ̀ olórí Naomi ni Àbíkẹ́ pé olórí Naomi ẹ̀jọ̀ ṣé olórí Naomi ìgbà tó wà ní ààfin ṣé wọ́n mọ́ Àbíkẹ́ lójú ni ṣé wọ́n tún bá Àbíkẹ́ jà bí àwọn bí olórí according to her bí olórí Ashley bó ṣe mọ lójú ń sìn ṣé olórí Naomi ṣó mọ́ Àbíkẹ́ lójú ń gbà tí wọ́n wà lórí tẹ́nà wọn dẹ́ẹ̀dẹ́ mìíràn o dẹ́ẹ̀dẹ́ mìíràn o àpọ́nlé dẹ́ o fẹ́ àpọ́nlé ṣùgbọ́n ìwọ ò ní àpọ́nlé fún anybody kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè máa ṣe ṣàkàṣàkà àwọn ọmọ mi tí wọ́n train wọn ò ní bí wọn kú wọ́n bá dé rí wọn lówó nà wọn máa wò ní èèyàn ti èríyàn ẹni tó ló ń bu ẹ tó ń parọ́ mọ́ ẹ tó ń ṣe kíní kan wá ti ẹ̀rí wọ́n nà wọn kò ń ṣe pé kò yọ ẹ̀ṣẹ́ kò jà wá ń la ẹnu báyìí wọ́n yà lè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì nìkan kọ́ ọ̀rọ̀ wọn nà wọn ojú ni kò ń ṣe ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ó rẹ́ni tó ń bu ẹ ó ní òun páàkì steeze òun páàkì composition ìta ní composition àti steeze help ṣọ́ dìgbà tó ṣọ́ ní kò lọ jà ni ṣé wọ́n ní kò lọ jà kó tó sọ̀rọ̀ ni bọ́ ẹni tí ìgbéraga bá ti wà nínú ẹ̀jẹ̀ kò ní lè approach èèyàn politely because ẹni tó fẹ́ lọ approach rudely ó lè jẹ́ ìgbájú ló máa gbé fún ẹ so èmi believe pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bó tó bá lè approach èèyàn politely ẹni tó ṣẹ̀ tó ló ṣẹ̀ ó sọ̀rọ̀ láìdá ó parọ́ mọ́ ṣe kíní kan ó lè approach ẹ̀ náà gbọ́ nǹkan báyìí tó sọ ṣé mo ṣe bá ẹni ẹjọ́ settle ẹ̀ ìyẹn ò ní pẹ́ ẹ máa ṣọ̀rẹ́ ìyẹn ò ní pẹ́ ẹ máa sọ̀rọ̀ mọ́ bọ́ ẹ ò ní ṣe yẹn ẹ wá sọ social media tí wá sọ di agbára yín ẹ ti sọ social media ẹ ti sọ di agbára yín ẹ ti sọ di bí pé kò sẹ́ni tó lè mú yín torí pé ẹ̀yin lẹni fóònù yín ẹ̀yin lẹni dátà yín tẹ̀ ń lò tẹ́ bá ti ṣáná sí kò sí nǹkan tí ò lè jábọ́ gbogbo àwa tá à ń gbọ́ sọ̀rọ̀ yìí sí tá à ń dá sí àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yóò bá dọ́ tí Àbíkẹ́ ò bá ṣe ṣòro ọ̀rọ̀ yìí sí there is likely okay tí Àbíkẹ́ ò bá gbé ọ̀rọ̀ yìí wá sórí kíní there is possibility pé mo lè má gbọ́ sí because àwọn pages kọ̀ọ̀kan wà lórí Facebook tí mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ torí mi ní time àti máa rìn kiri bọ́ ẹni yìí ó kà ó pé kí ló ń ṣẹlẹ̀ mi mọ́ bí tí mo ti rí post pé ọlọ́wọ́ ṣíbí kíní kan kí ló ń ṣẹlẹ̀ ni mo fi lọ wá show fún ara mi báyìí mo tán ti block mi búkì omi ìdá mi lè fi wo show Àbíkẹ́ bọ́ ìjọba ń pọ̀ hello ẹ kásẹ̀ ẹ ti débẹ̀ wọ́n bèrè kíni.
ẹ̀yin alẹ́ má bínú ó dàbí pé mo máa padà wá because mo ní láti attend to something important fóònù ìgànmà tó kù ẹ má bínú ẹ má jẹ́ forí mi lẹ̀ kí ràn tó lórí ọ̀rọ̀ yìí in fact ó ń ká mi lára because Sunny kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n padà wá. wọ́n bẹ ilé yóò tún lọ. Hello? Hello? Hello, sir. Hello. Good afternoon, sir. Good afternoon. Hello? Daddy Ayo. Okay. As of my first time, you calling here now. Yeah, I'm mọ̀ pé fún security everybody náà ni but ẹni tó ń ṣe first second third o. Now, so wọ́n dẹ̀ mọ̀ pé iṣẹ́ ń lọ ńbẹ̀ yẹn. So mo ti bá wọn sọ̀rọ̀. Ṣó ti ṣí gate fún yín? Okay, ṣé. O lè ní wọ́n máa fẹ́ kéèyàn fún wọn ní tip ní ẹ̀gúnjẹ ló ń wà. And nobody can force me to give them money. Iṣẹ́ ló ń ṣe gbowó iṣẹ́ èèyàn sanwó estate kìíní bẹ̀. Kí lẹ sọ? Anyway, tẹ́ bá ti dọ̀hún ẹ pè mí, a lè sọ̀rọ̀ better. Mo wà lórí live show gan sí. Ẹ ṣé sàn báyìí. Gbogbo lé ẹ jẹ́ máa lọ. Tí n bá dé, a máa ṣe show yìí. Ẹ jẹ́ sáré lọ sí Asda. Kí n lọ ṣe shopping káwọn ọmọ tó dé láti school. So tí n bá ti dé, mi tẹ̀rí kankan mọ́ screen yẹn ó ti dark because battery phone mi ti lo mi dẹ̀ fẹ́ padà sínú ilé mọ́. Mo wò bóyá kí n fi eléyìí ọ̀dà fóònù òfófó ni mò ń lò yìí o. Every time I wá show phone òfófó. So one of our mommy is calling. Let me see. Ẹ jẹ́ n pè wọ́n padà. Tó bá ti sọ̀rọ̀ máa lọ. In fact, mo lè máa drive lọ gan. Then I will come back. Ẹ jẹ́ n pè wọ́n padà. Àwọn tó pè mí wọ́n need the attention mi láti gain access ibi tó ń lọ. Mommy, tá bá ṣe wà lórí line ẹgbẹ́ mi rí kankan mọ́ lórí screen is gone dark. Hello, mommy, ẹ ká sọ ma. Ẹ máa sọ́jọ́ mẹ́ta máa ń. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ kú ṣáìtì Ọlọ́run àti sàmì kékeré dé lájú bẹ́ẹ̀ lọ. Àmín Jésù Kristi, ẹ jẹ́ ó dùn. Hello ma. Àtọ̀tà yẹn gan ṣáìtì ọ̀dọ́ wa jẹ́. Ojú ọ̀tà yẹn. A ní ṣáìtì sí àtọ̀mù ní àná. Ẹ wà ní speaker ma, ṣe mind. Hello Elisa, mo ń gbọ́ yín. Kò sí problem. Mommy, ẹ̀yin máa sọ̀rọ̀ yín lọ. Elisa, mo ń gbọ́ yín. Okay, kan ṣáìtì yẹn ní àtọ̀tà pé. No, ọ̀dọ̀ wa ò sí, kò ń ṣe àtàn lọ́dọ̀ wa wà ìjú ni. Ìjú ọ̀tà, yes. Àtàn ṣì wọ̀ ni. Ó wà òkè. Èmi tó gbọ́ mo ti ní ọ̀rọ̀ pé by next day by God bless bá wà ní ìjà. Màá try láti débẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ̀. No problem ma. Ẹ ṣé ma. God bless you also. Amen ma. Ilé ìta kékeré má ṣe bẹ̀rù. Ìdúró ní láti sọ dín ńlá. Ó ti ẹ̀ ti sọ dín ńlá ọ̀rẹ́ tí a tó sọ dín ńlá jù lẹ́ lọ. Lágbára Ọlọ́run. Ìtọ́jú yẹ kí n pèsè orí iṣẹ́ òyìn gan nìyẹn pé kéèyàn wà ní mímọ́ mo fẹ́ sọ ìbò yẹn ní ìgbóyìnbó kéèyàn lè bí òdi ara ẹ̀ kò ń jẹ́ kéèyàn máa lọ tira ẹ̀ mọ́ mọ́yàn lọ́rùn bẹ́ẹ̀ni mi ò sọ̀rọ̀ fracas now. Anybody má gbé fracas wá síbi ẹjọ́ nítorí Ọlọ́run èmi ò ṣe fracas mi ìdẹ ní ẹni tí ń ṣe pẹ̀lú anybody tó wà ní fracas mi ì ṣe fracas o. A ní láti máa gbára wa níyànjú láti máa encourage ara wa. Kò sẹ́ni tí mo fẹ́ fi anything impress o. Mi ì ṣe show off mi ì ṣe anything I'm not about that lifestyle. No. Èèyàn gbọ́dọ̀ ẹ rí i pé ẹ ti fi boundary sí ẹ ti make sure pé everything fracas ó ti cancel lẹ̀ kúrò lórí page yìí. Bẹ́ẹ̀ni. Ẹ wá wọlé ní another dimension which is business dimension. Ṣé kò ní mò ń sọ yìí? Bẹ́ẹ̀ni. Now èèyàn tó bá fẹ́ lẹ́yìn náà àwa ara wa náà láti máa lẹ́yìn lára ara wa. Ọlọ́run ní sọ̀kalẹ̀ kó wá kọ́ wa. Àwa ni Ọlọ́run fi ṣe sample fún ara wa. Bẹ́ẹ̀ni. So like mo update kan lọ́yọ̀ kan tẹ́nìkan sọ pé social media ó wà fún ìgbéga àwọn kan fún ìṣerere àwọn kan fún ìlọsíwájú àwọn tó bá wù láti lọ síwájú bẹ́ẹ̀ni fún ìdàgbàsókè àwọn tó bá wù láti dàgbàsókè bẹ́ẹ̀ni fún àyípadà ọ̀tun fún àwọn tó bá wù láti yípadà sí dáadáa ó wá tún wà fún ìgbésùbú àwọn kan ó
ó lè gba òkú sọ̀rọ̀ lọ́wọ́ ẹlòmíì kò sọ ẹlòmíì di olóògbé àná so ó ti fẹ́ di ìhàtẹ́. ẹ wo eléyìí ò ṣe ẹja panla ṣẹ́yìn ẹja mi yìí mo ti sè mo ti jẹ́ bẹ́ẹ̀ if tẹ bá jẹ́ ní yíyọ ẹ̀gbọ́n báyìí gan pàápàá gan tí ẹ bá fi wá gàrí Ìjẹ̀bú ọ̀tẹ̀ yóò lè mú gàrí mọ́ lásìkò tó láti wà lásìkò tútù so tí ẹ bá fi dí ata àbí ẹ fi ru ẹ̀fọ́ àbí ẹ fi ṣe ọ̀gbọ̀nọ̀ anything kò sí kọ́tẹ́ lè fi ẹja tẹ́ wọ́n lọ́wọ́ mi ṣe ṣẹ́rí ẹja yẹn yìí mọ́ mi ìbẹ̀yìn dáàdì mi ẹ má jẹ́ kí n fi ẹnu sọ fún yín ẹ̀yẹ kọ̀ wá gbọ́ṣẹ́ wò ẹ wá wo bó ṣe rí bákan náà edé ẹ wo edé ńláńlá yẹn wọ́n bò bí ọlọ́lọ́rí mo ní tó pọ̀ wọ́n bò ní ẹ̀yin náà tètè wára títí yín tẹ́ lọ dá sẹ́ẹ̀fọ̀ ohun nìyí ó ṣe stew ó ṣe ẹ̀fọ́ edé ńláńlá ni ẹ̀dẹ̀ tún lè blend ẹ̀ kẹ́ fi ṣe mọ́mọ́ because ìlàlá lélẹ̀ ẹ̀ lè fi ṣe mọ́mọ́ ní ìlàlá bó ṣe wà fi tẹ́ bá ra wẹ́wẹ́ náà dẹ́ wà wédé wẹ́wẹ́ yẹn tẹ́ lè fi ṣe mọ́mọ́ tẹ́ lè fi ṣe anything ẹ̀ lè dòun náà sẹ́fọ̀ rírò gbogbo ẹ̀ ni mo ní rice ọ̀fadà ó wà available ẹ̀gúsí lílọ̀ ó wà available kò síbi tí mi ò ṣìpọ̀ ọjà mi sí o gbogbo ẹ̀yin mọ́mí and daddy in diaspora ẹ ṣàánú mi ẹ̀yin lẹ̀ jẹ́ kójú kó tì mí ẹ má já mi jùlẹ̀ tó rábí amọ̀ nìyẹn túbọ̀ máa pọ̀ mí ní ìṣọ́ bá mi rà wọ́n ó fà ó mú yes ṣàrẹ́lùbọ̀ wa tó ń bọ̀ mo ti ní kọ́ sẹ́ kó má ní ẹni tí pé a ṣẹ̀ṣẹ̀ ń sẹ mọ́ kó má sí yẹn mọ́ bẹ̀ so ẹ wá bá mi rà ọjà mi gbogbo àwọn tí mo tà lọ́nà same thing ni mo sẹ́ wọn ẹyọ kan ló dà pé mi ò sẹ́ sẹ́ẹ̀tì kan mi ò dẹ̀ mọ̀ pé wọn ò sẹ́ dáadáa ni but this time around kò sí yẹn bẹ̀ so ẹ wá bá mi ra àwọn ọjà mi ẹ wá bá mi ra ohun tí mò ń tà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual product àdúrà ló ń gba agbára kọ́ o kò sí ohun tí àdúrà ṣe tì ẹ ti lè ẹ̀rí bá láti Josh ẹ̀yin ti rí ogun disappointment ogun ìjákulẹ̀ gbogbo ẹ máa dópin ṣẹ́rí kò sí ohun tó wà láyé yìí tí àjò ṣe tì kò sí ohun tí ò ń gba àjò kò ẹ̀ṣẹ̀ dìgbà tó bá ṣèyàn kéèyàn tó lo àjò ẹ gbọ́ mi kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá ń ṣe èèyàn kéèyàn tó tọ́jú ara ẹ̀ ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi any spiritual products tẹ́ bá fẹ́ ní iṣẹ́ ìbàjẹ́ fún ìgbéyàwó ìbàjẹ́ táwọn ọmọ ṣiṣẹ́ ni èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ní tí aṣínà ìbùkún ẹ̀yin tẹ́ jẹ́ businessman businesswoman available èèyàn tó bá ń sick àwọn nǹkan tó lè lò wà èèyàn tó bá rí pé yes òun ti rí sáì kan wọ́n ní òun dẹ̀ sí hospital wọ́n detect nǹkan tó ń ṣe òun ọ̀fà ní àwọn nǹkan ọ̀fà lóríṣiríṣi ni mo ní ìtẹ̀lẹ̀ fi wọ́ ojú ọ̀fà mo ní ìtẹ̀lẹ̀ fi wẹ̀ mo dẹ̀ ní ìtẹ̀lẹ̀ mú so àwọn iṣẹ́ ọ̀fà wà lóríṣiríṣi yàtọ̀ sí ìyẹn ẹ̀yin tẹ́ bá ní stroke iṣẹ́ stroke náà wà lóríṣiríṣi lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tí ẹ bá tún wá wojú Ọlọ́run fún ọkọ ìyàwó àwọn nǹkan tẹ́ lè lò tí Ọlọ́run bá dẹ̀ taari aláàánú títí yín tí gbogbo ohun tí ò jẹ́ kí wọ́n láìkì yín débi tó máa lọ́ fẹ́ yẹnu kọ yíyẹ tí gbogbo ẹ̀ máa ká kúrò tẹ́ máa di tuntun tẹ́ máa dán lójú dúdú lójú funfun tí ìmọ́lẹ̀ Ọlọ́run á máa farahàn nínú ayé yín tí ògo yín á máa jí ní ọ̀tun tó máa wo àwọn ènìyàn tó máa fi fẹ́ yín ó wà available so anything tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ̀yin tí ẹ bá fẹ́ ra aṣọ pẹ́pẹ́ ó dẹ̀ yẹ kí n display àwọn aṣọ pẹ́pẹ́ yẹn mo ní àwọn aṣọ pẹ́pẹ́ ní grade by grade ẹ jẹ́ ká move lọ sí ọ̀hún ẹ jẹ́ lọ fi hàn wá. Yes a ti gba transfer ẹ̀yin tẹ́ bá nídìí aṣọ pẹ́pẹ́ àṣírí tọpẹ́ kì í tún mú ní aṣọ pẹ́pẹ́ ní oríṣiríṣi aṣọ pẹ́pẹ́ tí mo ní ṣe yí aṣọ pẹ́pẹ́ tẹ́ ń wò lọ́wọ́ mi iṣẹ́ ńlá ni ẹ̀yin tẹ́ bá ní interest tí mo lè fi ṣiṣẹ́ fún yín gan náà ẹ máa dábòra ní agbára ni àṣírí bíbò òun ni but èyàn kí lọ aṣọ pẹ́pẹ́ anyhow torí pé kí ni àṣẹ Elédùmarè wà lára aṣọ pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni fún ẹni tó bá mọ̀ ẹ tó bá jẹ́ ọmọ ìjọ mímọ́ àìdá kérúbù ní àbísẹ̀lẹ̀ ní wàá mọ̀ tún máa aṣọ pẹ́pẹ́ so aṣọ pẹ́pẹ́ mo ní lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ fi ṣe ọpẹ́ sí church mo ní wọn ní grade by grade different ones different colour grade by grade ni
ṣé àwọn tí mo gbé dání ńlá ńlá làwọn eléyìí ńlá yẹn mí ni pé àwọn high grade òun làwọn aṣọ pẹpẹ tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí mo tún wá láwọn tí ó tún wá jẹ́ high grade tó tẹ́lẹ̀ ó wà mo ní size by size ní size by size ní ẹ wo eléyìí báyìí sí ẹ wo aṣọ pẹpẹ eléyìí ẹyọ kan náà ní gbogbo eléyìí báyìí o but eléyìí tún wá ní aṣọ pẹpẹ kékeré nínú ẹ mọ̀ pé pẹpẹ méjì làwọn Celestial máa ní pẹpẹ ńlá pẹpẹ kékeré ti pẹpẹ kékeré ní ti pẹpẹ ńlá ní pẹ̀lú títí àga wàásù gbogbo ẹ̀ complete then tí mo fi àwọn tí mo fi wọ̀nyí yẹn náà ní complete wọ̀ náà so aṣọ pẹpẹ ó wà èyí tẹ́ bá nídìí aṣọ pẹpẹ èyí tẹ́ bá nídìí àwọn frame bóyá fẹ́ gbé sílé ni abẹ́fẹ́ fi ṣe ọpẹ́ ní church mo láwọn frame lóríṣiríṣi òun ní ṣẹ́tìrí mo ní ti papọ̀ ṣọfà náà ó wà available mo ní ti Holy Mary nìkan náà ó wà available èyí tẹ́ bá fẹ́ ra oyin mi fẹ́ kí fídíò ikú ni mo ṣe rọ́ọ̀ṣì sọ̀rọ̀ o èyí tẹ́ bá fẹ́ ra oyin original oyin gidi rèé original oyin òun lélẹ̀ èyí tẹ́ bá nídìí oyin gidi ó wà èyí tẹ́ bá fẹ́ ra gbogbo ìgbàlà òun ni agogo ńlá ni oní stainless ó wà available ẹ bá gbọ́ ó special new product ni ó wà confident chairman is available gbogbo pef tiẹ̀ ni mo níná ṣáà when it comes to pef yẹn gbàgbé gbogbo pef ló wà mo ní ATM pef mo ló ní Michael back to sender ọ̀nàlà chairman Miss Paris 419 pef 419 pef yẹn ó ní iṣẹ́ tó máa fi ń ṣe àwọn ọmọ ó sì yé yẹn àwọn ọmọ boys wọ̀nyẹn ló máa ń lò yẹn àwọn ọmọ ní kọ̀ǹpútà àwọn ló máa fi ń ṣiṣẹ́ fún òyìn náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo láwọn course breaker lóríṣiríṣi mo ní àwọn omi tẹ́ lè fi wẹ ìwẹ̀ ìṣẹ́gun àwọn omi tẹ́ lè lò láti fi wẹ̀wẹ̀ ìṣẹ́gun tẹ́yìn ò bá láìka àti wẹ ọṣẹ ṣùgbọ́n ẹ fẹ́ nǹkan tẹ́ máa fi wẹ̀wẹ̀ ìṣẹ́gun omi ni iṣẹ́ dẹ̀ tún ni ẹ kàn mix ẹ̀ mú mi wẹ̀yìn kẹwàá igi bí ẹ ṣe máa clean bí gbogbo àmì burúkú yẹn bó ṣe máa parẹ́ we call it course breaker and so on and so on iṣẹ́ wà lóríṣiríṣi bí báyìí kì í ṣe gbogbo aṣọ là ń sá lóhùn so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lédìkè Ìfẹ́ Olúwa aṣọ bákan náà iléeṣẹ́ TL Natural Herbal àwọn náà ní kí n jẹ́ kẹ́ mọ̀ wípé àgbo TL ti dé gbogbo àwọn tó ti order kó tó dé mo ti settle everybody so now we have diabetes we have manpower àti high blood pressure kò sí jẹ̀díjẹ̀dí mọ́ ìyẹn tọ̀pá ẹ̀yìn kò sí tó gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí wọn ẹ pè mí kó tó tán ẹ̀yin ìyá mi bàbá mi alálùbáríkà ẹ bá mi share ètò yìí ojú òní tí mi ò ní wá yín tí agara ò ní dá yín ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi ẹ má worry by next week mo tún fẹ́ káwọn African food wa yẹn kó túbọ̀ dé dáadáa sí i tó bá ti dé dáadáa sí ẹ tí store yẹn ti kún bí ò tiẹ̀ tí ì kún tán tó bá ṣe ti kún dáadáa níwọ̀nba àwọn ọjà yẹn ṣẹ̀ṣẹ̀ ń dé ni màá gbé wa lọ sí African store wa entrance African store wa òun yẹn bí báyìí this is spiritual store we have store tasho nbẹ yẹn then we have African store here African store fún gbogbo oúnjẹ pátápátá ó wà ní bí báyìí òun ni àwọn èdè gàrí kọ̀ọ̀kan òun ní bí báyìí mo fẹ́ kí ọjà yẹn túbọ̀ kún níbẹ̀ yẹn dáadáa kí tó wá máa fi wọ́n ìdí ìzáwá yẹn gàrí pupa òun lélẹ̀ gàrí ìjẹ̀bú náà ń bọ̀ lọ́nà so gbogbo ẹ̀ ló wà available èlùbọ́ iṣu èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ epo pupa gbogbo ẹ̀ ló wà available títí lórí rọ́ọ̀bù ẹ̀yin tẹ́ bá fẹ́ ra rọ́ọ̀bù Nàìjíríà mo ní rọ́ọ̀bù ọ̀tẹ̀ tí fẹ́ kó tán àwọn tó ń wọ́ọ̀kì wọlé wá rajà wọ́n ti fẹ́ rà tán ṣẹ́tìrì mi mọ̀ pé àwọn another country náà wọ́n láìkí rọ́ọ̀bù yìí àwọn another country tó ń wọ ṣọ́ọ̀bù mi wá báyìí tó bá ti lè lọ sínú African store yẹn báyìí wọ́n á ti rí tó bá ti rí ibi tí mo tò síbẹ̀ wọ́n á ti náwó mu òun ni ẹ̀yin tẹ́ bá nídìí rọ́ọ̀bù original láti Nàìjíríà ó wà gbogbo ẹ̀ gbogbo ìwọ̀n Lédìkè please patronize me mo fẹ́ lẹ́dùnmáà bẹ̀yìn ẹ̀ ní wọ́wọ́ tì ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ má gbàgbé láti bá mi share ètò kẹ́dẹ̀ bá mi tan notification bell kẹ́ subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tẹ top up ire o.